tẹ́bá bí bàbá mùsùlùmí bí kí ló tọ́mọ tí náà wá rí náà gbogbo àwọn ọmọ wa ẹwà jẹ́ alákìyèsí tó bá dá ìsìnkú December bàbá ẹwà àwọn ọmọ mùsùlùmí tí wọ́n wọ̀ jáàbù àwọn náà wà bọ́ jáàbù lẹ̀ wọ́n máa wá pàmò wọ́n wà ní wọ́n ṣe Christmas carol tẹ́bá bí bàbá mùsùlùmí bí kí ló tọ́mọ tí náà wá rí báyìí yóò ní òun ní ẹgbẹ́ skul wọn òun ló máa lead the practice òun ló máa ka speech ńjọ́ end of the year party lónà fi ń bá wọn ṣe Christmas carol ẹlòmí ò tún máa wá béèrè wípé ọmọ tí ò bá ti bàlágà ṣẹ̀bọ́n lè bá wọn ṣe Christmas carol torókò ìtì lẹ́ṣẹ̀ lọ́rùn ṣé kò yí ẹ ní pé gbogbo iṣẹ́ olóore tọ́mọ ń bá ṣe ọrùn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n kọ́ sí gbogbo aburú náà tó bá ṣe náà ọrùn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n kọ́ sí lóòótọ́ ọmọ ò ní lẹ́ṣẹ̀ lọ́rùn torí ìkankan òye àmẹ́yìn lẹ́bàá gbẹ̀ṣẹ̀ rẹ̀ kò sí yàtọ̀ nínú pé ọmọ yín ń lọ sírí lẹ̀ òun náà wà lọ ń ṣe Christmas carol àti wípé ìjẹjẹ náà ẹ̀dẹ́sẹ̀ fúnra ara yín ẹ̀kẹ́ rẹ̀ bákan náà ni ad-dalu ala al-khayr kafa'ili ẹn tó bá ti dá nǹkan dáadáa lẹ̀ déédéé ládàtẹ́ ni ó gbà lónìí ó gbà ẹn tó bá wá kọ́kẹ́ èèyàn tó bá ní lágbájá ìṣe báyìí àbọ̀n ló pàdé tiẹ̀ láti ṣe bẹ́ẹ̀ déédéé ẹ̀ṣẹ̀ tẹ́ni ó gbà lónìí ó gbà kátó wá sọ ọmọ tí ò tí bàlágà tí nǹkan kan ò yé òun tiẹ̀ tí ò tí ì sínú aká ìdára rẹ̀ kò lẹ́ṣẹ̀ kankan tí ó gbà òbí rẹ̀ tó pàmìtì rẹ̀ ni ó gbẹ̀sẹ̀. bákan náà lára àwọn àsìkò yìí òun náà ní pé àwọn ọmọ yẹn gangan wọ́n nídìí ẹ̀kọ́ àwọn oríṣiríṣi orin ló wà ń tàn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mùsùlùmí èwùlẹ̀ gbogbo orin tó bá ti nílùú nú mùsùlùmí èbá wọn kọ́ ṣẹlẹ̀ ìsìláàmù kò fààyè mọ́ kò fara mọ́ àwọn orin kan wá wà tí wọ́n ti associate másìkò tá a wà yìí ẹ jẹ́ ká kíyè sára tí ilé mùsùlùmí tó náà máa wá gbígbẹ̀dú bí ilé ẹni tí èṣe mùsùlùmí ara ìkọ́ṣe àwọn tí èṣe mùsùlùmí ni Olúwa ní wala tattabi'u khutuwati shaytan gbogbo ọ̀nà tí èbá ti ń sọ̀nà Islam mùsùlùmí tẹ̀lé ṣẹ́rí ìtúrọ́pẹ̀ ní Islamic identity àti bí ìsáná ní mùsùlùmí ó ti kí ìsára wọn àti bí irú nǹkan báyìí ní ti bẹ̀rẹ̀ tí Islamic identity ti mọ́ dàrú mọ́mọ́ lọ́wọ́ tó bá wá dàgbà tó bá mọ́kọ wálé ó lè mẹ́ntí èṣe mùsùlùmí wálé ẹwà bẹ̀rẹ̀ sí já ẹwà lẹ́ẹ̀kọ́ lọ́mọ mo ti mọ́ ń sọ pé ẹni bímọ ọ̀ràn ní pọ́n o nígbà tó bá wà kọ́ lọ́mọ ṣé ọmọ tèmi ni kó máa wá jẹ́ tí ó bí dànkìyàmọ̀ ọlọ́run ó kọ́ rẹ̀ náà ni ó máa jẹ́ ibi tó ti ń dàrú rè torí ẹ jẹ́ kó clear pé identity Islam bí mùsùlùmí ṣe rí ní ọdún àwa mùsùlùmí rè ibi tá identity ti ń dàrú nìyẹn ẹ jẹ́ lọ kíyè sára májọmọ́ rí ó bá wọn participate nínú gbogbo tó bá ní ṣe pẹ̀lú ọdún prayer Christmas ní o kódà tó fi dórí New Year ẹlòmí lè máa pé ṣé àtún ní celebrate New Year ní òǹkà lásán ní ìjírá gàṣà celebrate ẹ̀ ní òǹkà ìjírá tàbí mú oṣù tàbí mú sọ̀rọ̀ ṣáà celebrate ẹ̀ ní ká tó wá sọ January 1 tóun tún wá jìnà sí wa